oògùn fún obìnrin tí ó ń retí tó ń bẹ Ọlọ́run fún ọmọ, oògùn tí a fi ń fọ inú fún obìnrin, oògùn tá a fi ń lé ẹ̀dà lọ fún obìnrin tí ẹ̀dà bá ń da obìnrin láàmú, oògùn tí inú obìnrin bá wú, oògùn tí inú obìnrin bá ń gbóná àbí èyíkéyìí nínú àrùn inú fún obìnrin tí ò jẹ́ kí obìnrin lè rí oyún ní, tí ò jẹ́ kí obìnrin lè conceive, gbogbo àwọn àrùn inú tó máa ń ṣe ìdádúró tí ò kí ń jẹ́ kí obìnrin lè lóyún, oògùn ẹ̀ la fẹ́ sọ fún wa yìí. Síwájú kó tó ṣe iṣẹ́ yìí, gbìyànjú kó fi nǹkan tó bá ní sàkáǹtì àwọn ọmọ aláìní, account number ní fáwọn ọmọ aláìní 0123214254, account number fáwọn ọmọ aláìní 0123214254, Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Iṣẹ́ ta fẹ́ fún yín, ẹ gbìyànjú kẹ́ share ẹ̀ fáwọn èèyàn kí wọ́n lè jàǹfààní ẹ̀. Ládàtà bá rí ń bẹ̀ kọ́lọ̀ mọ́ lọ bá Fadilatu Sheikh Al-Imam Al-Busairi Ọ̀nàgún. Fún gbogbo ẹni tó bá fẹ́ ṣe iṣẹ́ yìí, ẹ gbìyànjú kẹ́ wá èso abèrè, èso abèrè ẹ wá níwọ̀nba, ẹ bá wa wá egbò àjẹ́ òbàlé àti èso awogba. Egbò àjẹ́ òbàlé yẹn ẹ máa há, then àti èso awogba, ẹ̀tù ìbọn díẹ̀ àti òkúta tìró tí wọ́n ti lọ̀, tìró tí wọ́n ti lọ̀. Ẹ kó gbogbo àwọn nǹkan wọ̀nyí jọ, ẹ gún lágùn mu kó kúnná dáadáa. Tó bá ti kúnná dáadáa, kí obìnrin náà kó rọra bu díẹ̀ ńbẹ̀ kó fi mu ẹ̀kọ gbígbóná. Àmọ́jọ́ tẹ bá fẹ́ lo iṣẹ́ yìí ẹ̀ ní kúrò ńlé, so toró máa mú yín lọ toilet, ó fẹ́ clean gbogbo system inú yín ni, àtàwọn àìsàn mi àtàwọn infection mi, ó fẹ́ clean gbogbo ẹ̀ ní kẹ́ ẹ lè ráyè ní oyún. Ẹ ti understand this? So ó máa jẹ́ kẹ́ ẹ lọ toilet níwọ̀nba. So tẹ bá dẹ̀ ti ń lọ toilet, ẹ gbìyànjú kẹ́ ẹ máa ṣanra nínú toilet yẹn. Tẹ bá ti lọ ẹ bomi sára, ẹ bomi sára. So ọjọ́ tẹ bá fẹ́ lo ẹ̀ ní jáde díẹ̀díẹ̀ lẹ́dẹ̀ẹ́rọ a máa lò, kẹ́ tó lo lẹ́ẹ̀mẹ́ta. After that ti lo bí ẹ̀mẹ́ta, ẹ bẹ̀rẹ̀ sáà ní pẹ̀lú olólùfẹ́ yín, pẹ̀lú ògo Ọlọ́run, ẹ lóyún àlùbáríkà. Ọlọ́run bá lọ́ba tó ń fàṣẹ sí nǹkan, àdúrà wa gbà. Nọ́mbà wa lélẹ́yìí, ẹ lè WhatsApp wa lórí +2761295638 ẹ WhatsApp wa sí +2761295638. Nàìjíríà nọ́mbà wa +2348034221159. Right now a wà ní South Africa, ọ́fíìsì wa dẹ̀ wà ní 239 Madiba Street, Navy House ní town ní Pretoria. So 3rd floor office abi room 308 Navy House town ní Pretoria ní South Africa. Ọ́fíìsì wa wà ń bẹ̀. Nọ́mbà wa náà la dẹ̀ ti fi sílẹ̀ yẹn, international number àti Nigeria number wa. Àdúrà wa gbà o, inshallah. Ẹ dẹ̀ gbìyànjú kẹ́ share fídíò fún gbogbo àwọn èèyàn tó nídìí ẹ̀. Masalamu wa ilal liqai.